Aláròyé máa wí o. èyí ni ìkìlọ̀ tí Àtíkù Abubakar ṣe fún ìjọba nítorí ohun tó ṣẹlẹ̀ sí El-Rufai látìmọ́lé. Òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP, Alhaji Atiku Abubakar ti ní nǹkan kan kò gbọdọ̀ ṣe El-Rufai tí ìjọba Nàìjíríà ń fìyà ẹ̀ nídìí jẹ lórí ohun tí kò tó nǹkan lọ́wọ́ báyìí. Alhaji Atiku Abubakar tóun náà ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ní kì í ṣe ohun tó dáa rárá bí ìjọba Nàìjíríà kò ṣe sọ kókó ohun tó ń ṣe El-Rufai, ibi gan tó wà àti ipò tí ìlera rẹ̀ wà fáwọn olólùfẹ́ rẹ̀ gbogbo. Àtẹ̀jáde kan tí Alhaji Atiku Abubakar fi síta lórí ẹ̀rọ ayélujára rẹ̀ nípa ipò àìlera El-Rufai ló ti ń bẹnu àtẹ́ lu ọwọ́ líle tíjọba Nàìjíríà fi ń mú ọkùnrin náà láti ìgbà tó ti dé sórílẹ̀-èdè yìí láti ìlú Cairo lórílẹ̀-èdè Egypt tó lọ. Alhaji Atiku Abubakar ní ó yẹ kí ìjọba Nàìjíríà sọ ẹ̀ka àjọ ìjọba àpapọ̀ tí El-Rufai wà lọ́dọ̀ rẹ̀. Àwọn ará ìlú ń béèrè bóyá ọ̀dọ̀ EFCC, ICPC tàbí DSS ló wà. Àwọn ẹbí rẹ̀ kò mọ ibi tí wọ́n fi pamọ́ sí. Bẹ́ẹ̀ èyí yòówù àjọ tí El-Rufai wà lọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ rí dájú pé wọn kò fìyà jẹ. Bẹ́ẹ̀ ni ìlera rẹ̀ gbọ́dọ̀ dáa. Wọn kò gbọ́dọ̀ máa fojú rẹ̀ ráre. Ẹni iyì, ẹni ẹ̀yẹ ni gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ yìí jẹ́ láwùjọ wa nígbà gbogbo. Ó yẹ kí wọ́n fàyè gbà pé kí àwọn ẹbí rẹ̀, àwọn lọ́ọ̀yà rẹ̀ máa yọjú sí nígbà gbogbo tí wọ́n bá fẹ́ rí i. Bí ìjọba Nàìjíríà ṣe fi ọ̀rọ̀ El-Rufai falẹ̀ kò dáa rárá. Bí wọn kò bá lè ṣètọ́jú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́, kí wọ́n yáa jùwọ́ rẹ̀ sílẹ̀ kó máa lọ sílé rẹ̀ láyọ̀ àti àlàáfíà ni. Lákòótán, Alhaji Atiku Abubakar fajúro gidi sí bí ìjọba ṣe ń fọwọ́ líle mú ọ̀rọ̀ àwọn olóṣèlú jàǹkànjàǹkàn gbogbo tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè yìí tí wọ́n sì ń gbójú sẹ́gbẹ́ kan lórí ìwà ọ̀daràn táwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń hù láàrin ìlú. Ó ní kì í ṣe ohun tó dáa rárá bí ìjọba Nàìjíríà ṣe ń fọwọ́ líle mú ọ̀rọ̀ àwọn olóṣèlú jàǹkànjàǹkàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ wa. Wọ́n fẹ́ ni wọ́n lára ni. Bẹ́ẹ̀ kẹ̀ ṣe ni wọ́n ń gbójú sẹ́gbẹ́ kan lórí ọ̀rọ̀ àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú tiwọn. Èyí kù díẹ̀ káàtó kí wọ́n sọ ibi gan tí El-Rufai wà, ipò tí ìlera rẹ̀ wà, kí wọ́n sì fàyè gbà kí àwọn ẹbí rẹ̀ máa rí i. Kinní kan kò sì gbọdọ̀ ṣe é láàmú ìjọba tó wà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.